àsìkò sàárì ní ìdájí àti ìsínú nígbà tí oòrùn bá ti rọ̀ ó mà ṣe pàtàkì gan nínú àwẹ̀ Ramadan. ìdí ni pé kò ní sí jíjẹ mímu láti àsìkò sàárì ní ìdájí o títí di ìrọ̀lẹ́ tó jẹ́ àsìkò ìsínú àwẹ̀. àmọ́ ọ̀pọ̀ èèyàn ló máa nira fún láti mọ àsìkò tó tọ́ o láti jẹ sàárì àti láti sínú àwẹ̀. èyí mà ló jẹ́ kí wọ́n béèrè lọ́wọ́ àwọn onímọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí láti ṣàlàyé ohun tí a sì sọ nípa àwọn àkókò yìí. Aliu Muhammad Yakub, olùkọ́ni ní ilé ẹ̀kọ́ gíga fáyẹ́tì Abu Zaria tó tún jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tó máa ń wá oṣù ní Nàìjíríà, èyí tí Sultan Sokoto tó ń darí rẹ̀, tó máa sọ wípé ó máa ṣòro díẹ̀ láti mọ àkókò sàárì pàápàá jùlọ o fún àwọn olùgbé ìlú ńlá nítorí àwọn ilé gíga tó pọ̀ káàkiri. onímọ̀ nípa ẹ̀sìn Islam Sheikh Saliu Yakub ó ṣàlàyé pé ohun tí ìgbìmọ̀ tó máa ń wá òṣùpá máa ń ṣe ni pé wọ́n á máa lọ sáwọn ìlú tí kò sí ilé gíga tí igi kò sì pọ̀ níbẹ̀ láti mọ àkókò sàárì ní ìdájí o. ó sọ wípé ìdájí ni ìlà tẹ́rẹ̀ tó máa ń wà lójú sánmà nígbà tí oòrùn bá ṣẹ̀ṣẹ̀ yọ o. Sheikh ni èèyàn ti máa ń rí ìlà náà tó hàn láti àríwá lọ sí gúúsù. Sheikh Yakub tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ní ilé ẹ̀kọ́ gíga fáyẹ́tì ó máa sọ wípé ó máa rọrùn láti mọ àsìkò ìsínú ju àsìkò sàárì lọ. èèyàn máa ń rí àmì lójú ọ̀run tí oòrùn bá ti wọ̀, àyàfi tó bá jẹ́ àsìkò òjò nìkan ló kù tí èèyàn kò bá ti rí oòrùn mọ́, ọjọ́ ti rọ̀ nìyẹn. ìdí nìyí tí kì í sábà finira fáwọn tó bá ń gba àwẹ̀ láti mọ ìgbà tí wọ́n bá fẹ́ sínú. ẹnikẹ́ni tó bá ń gba àwẹ̀ gan kò nílò kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún un kí ó tó mọ̀ pé àsìkò ìsínú ti tó. kí Ọlọ́run Elédùmarè kó gbà níbàdà fẹ́ni kọ̀ọ̀kan wa. àdúrà gbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ máa gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ máa gbàgbé láti tẹ notification bell láti máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. a kú òǹgbẹ o fún gbogbo mùsùlùmí. Ọlọ́run rèé kò ní dún ẹnì kọ̀ọ̀kan ní ládàá rẹ o. a kú àtàrà àkúsìmí òní o.